yan Keferi lọ́ba wọn gbọ́dọ̀ máa yan Keferi ní chairman àbúkọ́ máa yan Keferi ní governor. Okeogun ẹ̀ mùsùlùmí bẹ̀rẹ̀ unite ẹ̀ tó gbé gómìnà wọlé. Okeogun yìí bá a ti máa ń ṣẹlẹ̀ lókèogun wọ́n gbé ilé iṣẹ́ kan wá wọ́n gbé yunifásitì kan wá wọ́n tún títì yín dà wọ́n fa iná síbí wọ́n ṣe bá ẹ̀yin mùsùlùmí lẹ́bẹ̀rẹ̀ fìtì jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lè ṣàǹfààní ìfaraàlú àfikẹ́ni yóò kù ẹ̀yin tẹ́ bá kọ́ gbọ́ra yín ẹ̀ríra yín ẹ wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ fáwọn tí ò gbọ́ yín yé ṣẹ́gbọ́n mi sìn tó bá yá ẹ̀yin tẹ́ gbọ́ra yín ẹ̀yin lẹ́fà dáadáa wá tẹ́ fà láàánú wa àwa la fa Arẹ́gbẹ́ wá sọ̀sọ̀ àǹdẹ̀kùn tí sì gómìnà kan tó ṣe dáadáa tó Arẹ́gbẹ́ kò tí ì sí gómìnà tí mẹ́mẹ́ ìtọ́ iná àmọ́ wọ́n ń tọ́ Arẹ́gbẹ́ lẹ́yìn ni wọ́n náà kan tó Arẹ́gbẹ́ ṣe tó wọ́n ò ṣe òun sì tó dá fún àwọn gómìnà tá a ní àmọ́ kí ló dé nítorí pé Arẹ́gbẹ́ mùsùlùmí ni ṣé ẹjọ́ bá jẹ́ mùsùlùmí wọn máa yọ ìhànà tá a bá débẹ̀ tí ọba ti sí ẹnì kankan lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn wọn máa pọ̀fọ̀ wọn máa àfọ̀ṣẹ́ ẹjọ́ ìrìnsẹ̀ tòmọ́tò bá ti káwọn ọmọ tiwọn lẹ́gbẹ̀ẹ́ náà ṣe rúkìá fún wọn àwọn àfọ̀ṣẹ́ tí wọ́n máa ń lò fún òní sí kíni òní ṣiṣẹ́ bó ṣe rí bọ́sọ̀ fún yóò kò tí ì sí gómìnà náà wọ́n ṣàṣe àwọn ayé gangan òrìjínà ní ọwọ́ àbábí ó wà kò sí lè ráyè kò sí gómìnà kan tó lè ráyè gbogbo orú tẹ́yìn náà sí àwọn àṣkáàdù tẹ́yìn náà sí kò sí àmọ́ mòmìnira gbọ́dọ̀ máa dárìn ó gbọ́dọ̀ máa wà pẹ̀lú kíni àwọn èèyàn ipò adarí àwọn tó gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ adarí gbọ́dọ̀ ní ẹ̀kọ́ ẹ̀sìn kàn gbádùn òun lòun lò èèyàn 40 là fún ó sì kéré tán bíi 20 ọgbọ́dọ̀ máa wà pẹ̀lú ẹ̀ níbi ojoojúmọ́ àwọn àmọ́ àgbàṣẹ́ sára wọn ẹgbẹ́ nìsín ló fi san tọ́ba ti remove ẹ̀ lọ́dọ̀ ẹ̀ nìkan fàájì burúkú ni yóò máa ṣe káàkiri yóò máa ṣe wọ́n káàkiri kò wá ní nǹkan kan lórí ni wọ́n fi máa fẹ́ẹ̀lì àwọn àgbà yẹn káwọn kan tí wọ́n máa fi kọ́ ẹnu tó láti fi sẹ́nu gọ́vnọ̀ kọ́ńtàtì mi ní kẹsàn-án sáà rẹ̀ yọ̀ sáà rẹ̀ ni